kékeré nu wọn kò sí kankan ọmọ tó máa ní mo ever ní kó pè mí láǹtì rí. Ibo ló tó èmi grandma mi ibo ni ó ṣe àtìlẹ wa kò yẹ kò sí. Mo láwọn ọ̀rẹ́ tó jẹ́ pé mo gba 10 years lọ́wọ́ wọn mo gba 12 years orúkọ ló ń pè mí èmi ò ń ṣe àǹtí ìwọ ló ti darúgbó èmi ò darúgbó yọǹgì sexy yọǹgì sì lè mí. Ó ní pé owó iṣẹ́ ṣó sanwó iṣẹ́ fún mi ni because me understand ó lọ mọ iṣẹ́ kan ó kówó iṣẹ́ mi fún ó já ilé ó sá lọ Lizzy ó ń pa bótòbótò nínú rẹ̀ ó sanwó iṣẹ́ kankan fún mi yes ó sanwó iṣẹ́ ìgbà tó ní pé mi àkúṣe kínní kan ìwọ tó ṣiṣẹ́ tó rówó iṣẹ́ san ní as at 12 years ago tó ń parọ́ pé èèyàn kan gbówó ìgbà tá a parí iṣẹ́ lọ ẹ̀ṣẹ̀ mọ̀ pé wọ́n gbówó ẹ̀ sá lọ ó ṣe ti sẹ́ǹdì owó iṣẹ́ mi kó tó di pé mo wá bẹ̀ lórí set òun pàṣẹ gèrò ó ló wá lounge mi ná 700k yé ta ló yin búlẹ̀tì yàn gígígígí 700k ṣé fèmí àbí fọlọ́rin mo ní jọ jẹ́ kí n rí 700k yẹn o tó bá ní fídíò 100 bèbí ó gbé fún mi ó pé 7 really èmi ò mọ tuali ìyá too much money too much money lẹ́yìn ọkọ̀ èmi ò mọ 700k lẹ́yìn how many years ó bá ti sọ fún mi pé 700k tó ná yẹn o owó iṣẹ́ tó ṣe ń gbà mi ò mọ òbírú ṣé o tó 700 ní fún mi jọ̀ọ́ bá mi send fídíò yẹn jẹ́ kí n wò ó ná mi ò mọ̀ pé send 700k láti mi wá sí kí ló ní mo wá yẹn náà ó sì lè mi mo pè é pé mo fẹ́ wá sí kí ló lóun ṣe ná oyè tó lóun jẹ oyè muslim kan gbà kan ó ní èmi mo pè wọ́ èmi mo pè ó kọ̀ dùn mí pé ẹni tá a jọ lóye kò láìkè wàhálà mi ìbá dárúkọ ẹ̀ ẹ̀yin tẹ́ pé yẹn gan ni yẹn gangan ló bẹ̀ mí ó tó ń pè mí báyìí tó ń bẹ̀ mí tó fi aṣọ ránṣẹ́ báwo lèmi fẹ́ mọ̀ pé ó fẹ́ joyè ṣé mi àti ẹjọ́ rẹ̀ ní ṣáájọ́ kí ló kàn mí pẹ̀lú tiẹ̀ tí mo ṣe fẹ́ mọ̀ nǹkan kan tó ń ṣe tó bá invite mi kò yí ẹ tó bá invite bí kí ló kàn bí gbọ́dọ̀ pé mi gan inú mi ti dà jù ṣé kí n lọ ṣùgbọ́n mo kàn tó pé jẹ́ ẹ débẹ̀ ó ní 15,000 mo náà fẹ́ ṣe òun kawé tí mo ná ẹ lórí rí èmi kò rántí iye tí mo náà fún ẹ olórí ọlọ ìbàjẹ́ ènìyàn ìdáṣẹ́ olú adúró ṣá ọlọ sórí social justice mi kò sí kan tó kọ ẹ̀bẹ̀ ọlọ kankan mo tó ń tẹ́ lára ni pé Fọlá yẹn ló ń bi ẹnu ó ní mo kọ bó ṣe ń pì ní account details ẹ̀ sórí page ẹ̀jẹ̀ kí ló kọ́ ẹ̀ tó bá pì jọ mo ní láti understand ṣé wọ́n ní mọ́ sí Fọlá ni kí n tiẹ̀ pẹ̀lú Fọlá ìwọ̀n kí ní tiẹ̀ pẹ̀lú Fọlá tí kò lè pì ní account ẹ̀ sórí ìkíní ẹ̀ tó bá pì ní ewu ntí ẹ ṣé wọ́n làwọn èèyàn tó fún lówó ewu ntí ẹ ń bẹ́ẹ̀ ó rí ẹgbà EFCC lọ kó yá lọ ṣe kéèsì kókó gbọ́ evidence àti account details èmi àti anybody tí jọ ń pín owó kò sí wọn náà ló fẹ́ náà rẹ̀ sọ́n sí pé gbogbo social justice tí mo ṣe o àti ti Fọlá o nítorí o kí ló pe náà donation jọ mo ní láti rí àkáǹtì yẹn account details evidence tó ní wàá kọ́ bá sọ̀rọ̀ láyé lẹ́fídẹ́ǹsì bàtà pé educated illiterate ni because olóòkàwé dí I'm not too sure about that but let's accept kò yí ẹ but baby girl I didn't want to be your friend because you rassing it you so rass I never wanted to be your friend it had nothing to do with auntie kò yí ẹ àwí tó ní ìwò kí kàn fún èèyàn búlé èèyàn Farida tó ń ta cream tó kàn fún nǹkan Harmony Gardens ìbílẹ̀ tó kàn fún nǹkan tí wọ́n bá ti ń báyàn jà gbogbo ẹ̀ tó bá ti súnmọ́ ẹni yẹn ìyẹn ló máa bá jà tán torí pé kí ni mọ̀mísí mi my area mama my mọ̀mísí Ọbànlá tó tẹ̀tì sọ́dún ẹ̀ tó drag mi gbà ẹ̀mí ṣe máa sunkún gírí ṣọmọ èèyàn tó drag mi tó gbà ní sáìdì ọ̀dọ̀ tí èmi ò ṣe máa ké pé wọ́n drag mi tó máa tẹ̀ ṣe ṣó fún mi gidi gan ní ìsùnkún ìwọ ló ń ké wá ké látàárọ̀ ké lọ́sàn-án ké lálẹ́ ẹnu ti ṣe ṣùtì síbi tó ti ń ké gbogbo ọ̀run ti ṣe kínní ó ti darúgbó ọ̀sán gan lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó yóò yàfẹ́ para Ọlọ́run ní bá mi pẹ́ o kọ́nà bá mi wò ẹ́ sàn kọ́nà bá mi wò ẹ́ o tún sọ mi o ní pé òǹkù Àjàlá lọ́ọ́ bẹ́ẹ̀ kò fi mi sínú iṣẹ́ Ọlọ́run ṣe òǹkù Àjàlá ò tí kò wà láàyè òǹkù Àjàlá ló bẹ̀ mí lọ́bẹ̀ àbí wọ́n lọ gbé script lọ bá wọn tó bẹ̀ wọ́n kọ́ pè mí kọ́ parí ìjà òǹkù Àjàlá bẹ̀ mí ni wọ́n dẹ̀ wà láyé kọ́ jáde kọ́ wá sòótọ́ ọ̀rọ̀ wọ́n bẹ̀ mí kí wọ́n á nu iṣẹ́ ẹ̀ ni
ẹ̀bẹ̀ yẹn pọ̀ ìwọ gan pẹ̀lú àwọn tó bẹ̀bẹ̀ kò yẹ ó bẹ̀bẹ̀ ní because ó fẹ́ fi mí tajà ń gbà yín ó bẹ̀bẹ̀ ní baby girl ó bẹ̀bẹ̀ ní kò yẹ bí ẹ wá wọn problem tèmi ní pẹ̀lú wọn ọmọ problem tèmi ní pẹ̀lú wọn ìyá mi tó bú àwọn ọmọ mi tó bú òun ni problem tèmi ní pẹ̀lú wọn torí bá tèmi ṣe live show tèmi ní ìdárúkọ ẹ̀ mo ṣe fàájì tèmi lọ ni mo dẹ̀ mímì káwọn èèyàn ní ìdẹ̀ fi ṣèjà ìwọ ló gbé jà wá torí inú ẹ̀ ó ń ru tó bá ti báyọ̀ jà bí kẹ́ni yẹn kó kú bí kò pa ẹni náà gbogbo orú ayé ló máa pa mọ́ ẹni náà kò yẹ ká tí mo sọ ó yẹ so ní sọ́sọ́ onírọ̀ ó pàṣẹ bòtòbòtò nínú rọ̀ a máa ṣe jọ àti EFCC o àti NCCC o àti BBCC o àti OOPPCC o gbogbo ẹ̀ la máa ṣe kò yẹ bẹ́ẹ̀ yẹ gbogbo ẹ̀ la máa ṣe pẹ̀lú rọrùn ara ló ń ta ẹ́ ìwọ ló ní ṣèwà ṣíṣe láàárọ̀ lọ́sàn láàrin ara ló ń ta ẹ́ ara ló ń ta ẹ́ tẹ́ ló ṣe mú àtàmọ̀ mo ṣàṣe gbogbo ẹ̀ òfò ló máa bá ń bẹ̀ wàláì lórí ọ̀rọ̀ mi ó máa mófò ní kò yẹ bẹ́ẹ̀ yẹ òfò gidi ló máa mú ọmọ pé wọ́n ló ráyè èmi ò ráyè Facebook mi wà monetize Instagram mi wà monetize TikTok mi wà monetize ìwọ ló ráyè tó máa ṣe show láti àárọ̀ ọ̀sán alẹ́ ọjọ́ kejì ọjọ́ kẹwàá ọjọ́ 20 ọjọ́ 50 ọjọ́ 100 onírọ́ ni ẹ́ àwọn fans ẹ tó bá ti ń sọ̀rọ̀ kọ́ máa bí ẹ pé show wà ní evidence irọ́ pọ̀. tó ẹ̀yin èèyàn wa ẹ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Ìyábọ̀ Òjó tí ó sọ nínú fídíò yìí ẹ gbọ́ àwọn kan tí ó sọ nípa Lizzy Anjorin ẹ gbọ́ bí ó ti sọ wípé Lizzy Anjorin jẹ́ òun lówó ẹ ṣàgbọ́ bí ó ti tó àti Lizzy Anjorin síta ẹ̀yin èèyàn wa èyí lè ò tó ẹ̀yin èèyàn wa kí ẹ ní ọjọ́ tí ó dára. Manipulator ni ẹ́ yẹ manipulator irọ́ pọ̀ kò sí kẹ́tọ́ kàn ẹ́ irọ́ pọ̀ irọ́ làbí níbí kàkà.